About it with a fair week, but to other life. Won't bother the most. What let him sort of was very hard. Ah, Tim, what do top imagine by? I told him I go to Gina. 2 hours. A beauty palm go to 2 hours. Says my bonnie. Glow masala la tara ni se. Ojoro lóru ni. Ojoro le ni. Ọba o. Ẹ ká sọ sà. Ya àlàáfíà ni. Dáadáa ni sà. Kádé mi. Ìlú rẹ̀ ti ń sọ̀rọ̀. Èkó ni sà. Kí ni mo wà Ajá, Bádòrè. Ṣé ẹ ti má rì? Rárá sà. Ṣé a lè jọ máa fẹ́ ra? Ọba. Mo wà ẹ mi kẹ̀. Kí lẹ wí sà? Ṣé a lè jọ máa fẹ́ ra? Ọba mo bẹ́yìn sẹ́yìn níyàwó tó pọ̀. Ayé sì gbà yín náà. Ok, màá máa ronú sí sà. Èmi ò mà kí ń ronú sọ̀rọ̀ mi. Tí bá sọ pé mo fẹ́ fẹ́ yẹn, mo fẹ́ fẹ́ nìyẹn. Kò sáyè sẹ̀pẹ̀tẹ́rì. Mo ní present náà mo wà. Bá a ṣe ń sọ̀rọ̀ yìí báyìí, mo wà níbẹ̀ jù Lẹ́kì so that a lè rí akí tó lọ because mo lè travel lọ́la, mo lè travel lọ́tùnla. Ọba níbo lẹ ń travel lọ? Ok, mo lè lọ sí Abuja, mo lè lọ sí anywhere. Ọba ní sẹ̀ ó pọ̀ káwọ́ sókè fún pẹ́sìdò. Inú mi dùn, mo ti mọ̀ yín for a long time. Ọba Solomon, I don't know you for long, so I'm happy to have you here. Iṣẹ́ wo lẹ ń ṣe? Mo ń ta oúnjẹ. Mo lè ṣe short and apartment. Ṣé ọkọ ẹ ló wà lẹ́yìn ẹ̀? No, ọ̀rẹ́ mi ni. Ìwọ náà yọjú sí kámẹ́rà kó wẹ̀. Kó bá rí ẹ, ó yọ lè láìkì abẹ́fẹ́fẹ́ mi àwa méjèèjì pọ̀. A kí ọba o. Àlàáfíà lẹ wà. Ọ̀ kábíyèsí o. Ẹ kú sí Olúwa. So ṣé a lè ra lọ́la? Ok, màá mẹ́sẹ̀jì yín sà. Ṣé ẹ ní WhatsApp number mi ni? Bẹ́ẹ̀ ni mo ní WhatsApp number. Báwo lẹ gbà báwo lẹ ṣe rí? Kí lẹ wí? Báwo lẹ ṣe rí WhatsApp number mi? No, mo ní WhatsApp. O bẹ́ẹ̀ ni ṣé mo ní WhatsApp? WhatsApp number mi ni wọ́n kọ sísàlẹ̀ yẹn, ó yá sáré screenshot ṣe. Ọ̀dọ̀ mi náà kọ sí ẹ̀ lè rí mi, mo ti gbàgbé pé kí ni láti. Ó yá jẹ́ kí sáré pè fún yín 081. Mo ń bọ̀ kí n lọ. Let me type ara rẹ̀. Mo ń bọ̀ ẹ má dùn. 081 34 27 67 56. WhatsApp number mi ni. Ok, kò sí wàhálà. So tó bá di ní ẹ jẹ́ ká fix tẹ̀ sọ́la because mo lè travel nírọ̀lẹ́ ọ̀la. Kò sí wàhálà. Ṣé Ajá gọ́gọ́ lẹ́wà ni àbí Bádòrè? Bádòrè ẹni. Bádòrè after Ajá under bridge. Oh yeah, a máa yà wọlé báyìí. Then ẹ máa pa after Ado roundabout then Bádòrè. Sẹ́yìn lẹ nídìí tó wà ní profile yìí yẹn. Ìdí mi ni picture mi ni. Ta ló bá yín ṣe? Mi ò ṣe dì, natural ni. Ilé mélòó lẹ ti kọ́ báyìí? Àti kọ́lé o, bọ̀ àti nílẹ̀.
ẹ kàn waste ìdí yẹn dànù ìdí tó yẹ kẹ́ ti tó ìdí tó yẹ kẹ́ ti Báwo? tó máa fi kúrò. Sexy. Hey, Abba Jesus. Solomon. Wow. I Hi. don't kill you. Ẹ̀yin invite Oba àlejò came náà. to say hi to me. Oba say he won't marry me. Oh. They Oba don't wants to kill get me. married to you. Yes, so. Wow. Hi, lunchbox. Àwa ò fẹ́ yanyan pọ̀ jù. Mi ò ráyè rádaràda. Ẹ ti pọ̀ jù mẹ́ẹ̀. Mi ò ráyè. Bá fẹ́ báyọ̀ sọ ẹnìkan mọ́ bá sọ̀rọ̀, man. Okay? Ẹ rí pé ẹ̀rẹ̀kẹ́ mi ti yọ. Jábìjàbì owó ti wà ńlẹ̀. Ebi á lu gbogbo yín pa ebi. Ebi ló ń pa mánámáná kú. Fake life là ń lò bó ṣe wà. Tí bá ti fẹ́ fẹ́ tí ò bá ti lo wait and get ó ti lọ nìyẹn o. Ẹ mọ obìnrin tá a máa ń rí léde ni. Ní tèmi pẹ̀lú sẹ̀pẹ̀tẹ́rì. Àwa aráyè o. OBA Solomon. Ẹ káàbọ̀ o. Bàbá o. Lọ́wọ́ bá a sọ. Bàbá ẹ dákun fẹ́ béèrè ìbéèrè kan ní sà. Go on. Ẹ dákun nípa tí ẹ máa fẹ́ fẹ́yàwó. Jọ mò ń bọ̀ ná. Jẹ́ kọ́kọ́ kí olówó ná because gbogbo ìbẹ̀rẹ̀ yìí náà tálákà lẹ́jẹ́ ẹ̀ lówó lọ́wọ́. Àánú Olúwapọ̀ yọ welcome. Màmá nìyẹn ó pọ̀. Olóko fẹ́ wọ kí I miss your money. God bless you. Oya nígbà fẹ́ kí continue. olówó náà pé tálákà lè wí. Yes. Oya continue your question. Continue your question. Continue your question. Ìbá tálákà sí. Gbogbo ẹjọ́ tẹ bá rò náà at the end of the day àlè rẹ́ ní tì. Ẹni tó wọlé yẹn ó lè send 1 million naira. Ìyẹn fẹ́ máa sí. Ìbá tálákà sí o. Ẹni tó bá ti rí sí. Eze poko mà ti rí ṣe kábíyèsí Elédùmarè kò sẹ́ni tọ́lọ́run lè yí gba ẹ̀ padà. Eze poko Mr. Ewedu di Mr. Kappa tó bá pa di Mr. Lion tó bá pa di Mr. Universe. Ẹ máa bo lọ ẹ máa jẹ́. Ẹ máa jẹ́ ẹ máa jẹ́ ẹ máa bo ẹ máa bo. Ẹ máa jẹ́ ẹ máa bo. Ẹ máa jẹ́ ẹ máa bo. Eze poko bo. Eze poko bo. Ó bo lọ fàáfà. Eze poko bo. Ó pọ̀. Eze poko. Ẹ wá láìkí wọn gbé wọn ní. Ẹ ká sùn sáà. Ẹ káàbọ̀ kí ni Obìnrin tí dáàdi ẹ ní owó. Ṣé ń gbọ́ sà? wọ́n gbọ́. So bàtà wá ṣe wẹ́ẹ́dì tán. Dáàdi ẹ wá kú. Gbogbo property dáàdi ẹ ó wá hand over lé mi lọ́wọ́. Ìgbà tí by the time tí lọ́yà dáàdi ẹ wá dé. Wọ́n wá ní pé kò lè rí bẹ́ẹ̀ pé second wife dáàdi ẹ ní ó gbúdọ̀ ní property yẹn nítorí yẹn bí ọkùnrin. Ẹ̀jọ̀ sà báwo la ṣe lè hand over case yẹn sà? Ẹ máa pín sí méjì. A máa pín sí méjì ni. Yes. Ẹ ṣé gan sà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Èwo lẹ gbé sójú? Kí lẹ gbé sójú? Mọ̀kọ́ tó ṣe kámẹ́rà fún mi, èmi gan dédé ń wò bẹ́yìn. Ìyẹn ṣe kámẹ́rà kíní ó dà pé ó ti tẹ áàpù kan ni ó ti tẹ kíní kan ó gbé blue sójú ẹ̀ ó ti lọ tẹ̀tẹ̀kùtẹ̀ lórí fóònù ẹ ni. Ẹ tètè kára mọ́ kíní yìí o ṣé ń gbọ́ mi ẹ tètè kára mọ́ ebi ń pa èmi ni mo sọ o ìdíbò lẹ tún gbé lọ ẹ lọ sàn ní ilé.
bá dẹ̀ wọ́n kẹ̀kẹ́ lọ máa wíre gbè a máa tiẹ̀ wo gáàsì yẹn látijọ́ sí gáàsì sì wà ń bẹ̀ ni ṣé ẹ ti tán ni ìjọ ọ̀lẹ́sẹ̀kì ẹ̀ gbẹ̀yìn ìjọ ọ̀lẹ́sẹ̀kì ẹ̀ ẹ má lọ ṣèkì ẹ̀ nígbà tẹ́ tán náà o àfi là ò lẹ́ máa gbọ́ o báńkì ọba tó bá ti paná kẹ́ ṣẹ́kì ẹ̀ kí ni ìbéèrè yín. tásán kí ni ìbéèrè yín ó fẹ́ lọ wò ó sí ni ta ló fẹ́ gbè pè ó fẹ́ lọ wò nígbà tí náà wà nú ẹ̀ ẹ kí lẹ sọ bẹ́ẹ̀ kẹ́nìbọ̀dì má ti tọ̀ sí ẹ for now tó bá ti parí ẹ̀ tó bá ti parí kò tẹ́ ẹ ṣe tán ẹ wá àwa tún padà set ẹ again. ọba kí ni ìbéèrè yín. akásán o ìbéèrè mi ò tẹ̀ lọ fà lórí nǹkan tẹ́yìn tí ẹ sọ ìkọ̀kọ̀ ń ṣẹlẹ̀ tí mo kàn fẹ́ kí ẹ gbọ́ nìyẹn ṣé ẹ ń gbọ́. wọ́n ń gbọ́. mo ń scroll nsìn ìgbà mo kó lórí péjì nsìn ni mo ń scroll nsìn ni mo lọ sí orí tẹ̀lé máa kan pè ní just me bí àfa mọ́ kankan ní àfa animal ṣé ẹ ń gbádùn mi ọba. à ń gbọ́. yàlẹ́ bílí wípé máa yìí ó lè sọ pé àwa kìrìsìtẹ́nì ẹ̀sìn tí à ń sìn pé ẹ̀sìn tí ò dáa ni mo wish kí ọ̀kan kó bá mi search orúkọ yẹn ó sì wà live currently bí mo reason why tí àwọn tó jẹ́ mùsùlùmí tó máa fi ń wọ̀ wọn wà jẹ́ pé Christianity yẹn this is our Christian of a thing wọ́n wò bíi pé òṣàmọ́ kankan là ń ṣe kí ló dé ọba ṣé tẹ́lẹ̀ àwa náà tá bá ń condemn religion wọn bẹ́ẹ̀ ṣé ó máa make sense mo tún ń try láti sọ fún wọn mi mọ problem wọn èèyàn tó pé tẹ́ bá ìdíwé tọkàn ṣe ń sọ̀rọ̀ sí mi ní àwọn bẹ́ẹ̀ yẹn lórí. ẹ lọ máa jà ẹ lọ máa bára yín jà ẹ lọ para yín. Saba TV ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ò tiẹ̀ lọ fà èèyàn kan ló wá yá owó lọ́wọ́ mi so kan tó ṣe léyà yẹn ni àáfàá yẹn wá bá mi ó wá yáwó lọ́wọ́ mi so mo kó owó yẹn fún yàn mo lọ síbi tí wọ́n ti ń gbé yáwó gbẹ́múlé láǹtà pásítọ̀ ni mí so àáfàá yẹn mo wá fẹ́ kó owó yẹn fẹ́ni tó ń yáwó ń bẹ̀ àáfàá yẹn wá bá mi pé òun nídìí assistance pé ìrànlọ́wọ́ pé tí wọ́n bá ti ṣe léyà tán pé owó yẹn òun máa fi owó èlé sí so bẹ́ẹ̀ mi ṣàṣe yá lówó nìyẹn wá fowó yẹn ṣe léyà tán sìn olówó ń fà mí kò rí owó san fún mi ó wá lóun ti fi ra ẹran léyà pé wọ́n lẹ́ran léyà wọ́n lọ́dún yìí so ó ṣáà ti fi owó yẹn ra ẹran léyà mi ò wá mọ nǹkan tí mo lè ṣe fún àáfàá yẹn. ẹ lọ pa. kí n pa. ọba. kí ni ìbéèrè yín. àwọn wo ló kọ báìbù àwọn ló kọ báìbù. ẹ wá mọ́sẹ̀ lọ́kẹ́ lọ bèrè lọ́wọ́ ẹ̀. èmi ò ráyè àwọn question tí ò ní túmọ̀. ẹni tẹ́ fẹ́ fún lówó sẹ́ pè mí síbẹ̀ ìgbà tẹ́ fẹ́ fún lówó. ẹ wá ń gbọ́ sùn. wá ní o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ẹ káàsán sá. ọba máa fẹ́ bẹ́ẹ̀ lẹ́bẹ̀ẹ́ kan máa ní. irú ẹ̀bẹ̀ wo ni. mo fẹ́ jẹ́ kẹ́ join ẹ̀sìn wa. irú ẹ̀sìn wo lẹ́ ń ṣe. ẹ̀sìn Islam. tẹ wá fún mi ló máa join náà. èlò ní kí n fún yín ní máa fi join. tẹ wá fún 50 million naira máa join. ọba ọlọ́run mo ní kí wá pàdé kò ń ṣe owó mo ní kí wá gbà. mi ò lè rí ọlọ́run níbẹ̀ because contract là ń ṣe nínú religion. because ó dá mi lójú pé tí bá wọ Islam ó dá mi lójú pé màá kó èèyàn bíi 100 àwọn èèyàn bíi 1000 ni máa kó wọlé láàrin oṣù kan.
It's a business now. So the bá join Mùsùlùmí, màá bẹ̀rẹ̀ sí preach against Christian and herbalist. Adé kó àwọn èèyàn ní business ni. ọba ohun tí ọlọ́run máa fún yín tẹ́ bá join ẹ̀ ó ju gbogbo yẹn lọ. Mi ò nídìí ìrànlọ́wọ́ Ọlọ́run, mo nídìí reality, mo nídìí owó. Ẹ jẹ́ k'Ọlọ́run dúró sáyé ẹ̀. Èmi ò like ìwà ẹ̀sùn, wait and get. Business ni o. Ẹ mọ iye àwọn èèyàn tó ti pàṣẹ mi di Christianity. Ẹ mọ iye àwọn èèyàn tó ti pàṣẹ mi di awo ni. So tí bá join ní Mùsùlùmí lé ní bẹ́ẹ̀ kí mo fẹ́ yí sẹ́yìn Mùsùlùmí. Ó ní àwọn ọ̀rọ̀ tí màá sọ tó jẹ́ pé màá fi crack orí yín. Mélòó lọpọlọ yín? Ẹ gbàgbé bó ṣẹlẹ̀. Hello. Ẹ rò pé gbogbo àwọn Mùsùlùmí tó ń wà ẹ̀sùn tipátipá ẹ rò pé ojú lásán ni owó náà ń gbà náà. Hello, orí adé. Ẹ káàsán sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Wọ́n kà ní pé kí n wọlé báyìí ìgbà tí àwọn èèyàn béèrè question lọ́wọ́ yín náà ni. Ẹ ṣé ẹni question tẹ́ fẹ́ béèrè ni. No, question tí mo tẹ̀ fẹ́ béèrè gan-an ẹnìkan ti wọlé lẹ́ẹ̀kan tó ti wá béèrè mo sì ti gbọ́ nǹkan tẹ́ sọ fún. Ẹ ti láàbò. Kẹ́mi Ọláógùn kábíyèsí àjẹpẹ́ ayébá mi nọ́mbà 1 sísá Ìfẹ́ kásánmà. Olúpẹpẹ Àjàmùrágún Olóde Àgbà. Mr. Saheed ẹ káàsán sá. Mr. Saheed. Mr. Saheed. Ibi tó wà ń pariwo, wọ́n kariwo ẹ̀ wá síbí kí sáwà lára ẹni iṣẹ́. Èyí sáwà lá. Ẹ̀yin ọkàn mi nà, ṣé mo rán ẹni iṣẹ́ ni? Ẹ má yọ̀. Ọba. Kábíyèsí o. Kí ni ìbéèrè yín? Ọba. Mo ní báwo ni? Ọba. Ọba. Ya ẹlẹ́jọ́ wẹ́wẹ́ dànù, àráyè ẹjọ́ wẹ́wẹ́ ń bí. Tẹ́lá kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ṣé Ọlọ́run lè ṣe ohun gbogbo tán? Ọlọ́run èwo ń bẹ? Ọlọ́run pọ̀. Ọlọ́run tájọ́ ń sìn yín náà ni. Àjọsọ Ọlọ́run kan náà, Ọlọ́run mi yàtọ̀ sí Ọlọ́run yín. Kí lẹ sọ? Àjọsọ Ọlọ́run kan náà, Ọlọ́run tèmi yàtọ̀ sí títọ̀dọ̀ yín. Ọlọ́run Kristẹni ni. Kí wàá ní Ọlọ́run ti yín o? Tó bá yẹ pé Ọlọ́run ti Kristẹni kò lè ṣe ohun gbogbo. Tó bá yẹ pé Ọlọ́run ti Mùsùlùmí kò lè ṣe ohun gbogbo. Tó bá yẹ pé Ọlọ́run ti ṣẹ̀ṣẹ̀ kò lè ṣe ohun gbogbo. Ṣùgbọ́n Ọlọ́run tó dá ayé àtọ̀run lè ṣe everything. Ọlọ́run tó ní Kristẹni náà ló ní Mùsùlùmí ló sì ní ẹ̀sìn babaláwo. So àwa ènìyàn àdá sí wàhálà. Ká máa lọ. Ẹ gbọ́ àgbọ́sọ ní ẹ̀ka Bíbélì. Olú ìlú. Ẹ káàsán o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ǹjẹ́ ó dáa kí a máa mú nǹkan nìkan ká sì máa fi tọrẹ àánú? Tá a bá lọ jí
ká àsúnmì ẹnìkan ní àwa tọ ọlọ́wọ́ ẹ̀kọ́ wá fún wa àwa gbà lọ àwa jí àwa fi ṣe ìtọrẹ àánú ìjọdá. kò dáa. ok ṣé ìjìyà wà ń bẹ. ìjìyà lè wá ó lè fa kó lè padà já ẹnìyẹn. torí ẹnìkan ní ọ̀dọ̀ àyíbá yìí ó tọrọ nǹkan. àwa ò fẹ́ ìtàn fíìmù níbí àti dáhùn question yìí àti dáhùn question yìí a ò fẹ́ gbọ́ fíìmù àbí. ọba ẹ kálẹ́. àríwó wà níbi tẹ́ wà yẹn a lè gbọ́ yín anywhere tó bá ti láriwo àláìkì ẹ̀. ẹnìkan fún mi láyọ̀ ọba o. kí n ṣàdúrà inú mi fún ẹ. Mary. ọba o. kí ni ìbéèrè yín. ẹ ká sàn sà ọmọ kò fẹ́ béèrè question kan ní sà. ọ̀yá mo ń gbọ́. à ń lọ sí church lójoojúmọ́ sà so àwọn pásítọ̀ wọn dẹ̀ fi máa ń yé wa wípé Jésù ń bọ̀ Jésù ń bọ̀ ǹjẹ́ òótọ́ ni Jésù ń bọ̀ lóòótọ́ ni àbí wọ́n parọ́ fún wa. ó ń bọ̀ ó dọ̀pù ló mú. wo sí ojú ẹ̀. ó ń bọ̀ ó dọ̀pù kàn mú lọ́nà ni. kábíyèsí o. ẹ káàbọ̀ sẹ́ẹ̀ tí ní ìbéèrè tẹ́ fẹ́ béèrè báyìí. bẹ́ẹ̀ ni mo ní ìbéèrè báyìí sí ẹ ṣe bàbá ẹ jọ̀ọ́ kéèyàn ṣẹ́fá àbí kéèyàn tẹ̀fá èwo ni kí ni yàtọ̀ ṣẹ́fá kéèyàn tẹ̀fá. bí àtẹ̀rí bẹ́ẹ̀ yìí ìkọ̀kan náà ni. ìkọ̀kan náà ni òkè tí yẹn bá ṣẹ́fá yẹn náà ti sí ti náà ni bí wọ́n tún tẹ̀fá. bẹ́ẹ̀ ni. ìkọ̀kan náà ni. okay èwo ló ṣe kí ní dájú. ó lè ṣe lọ. ó sẹ́sì kan náà ni. tẹ̀fá òní tó kó fún yín lọ. tẹ̀fá. mi ì gbọ́ ẹnìkan sọ̀rọ̀. sẹ́fá. bẹ́ńsà. òun ni ifá tí wọ́n kó fún yín lọ sílé. ok ṣẹ́fá nìyẹn. tẹ̀fá òun ni odù tó tẹ̀ nígbà tó wà ní gbódù. ok but in case tí èèyàn bá sí ní ilé tí èèyàn bá fẹ́ ṣe ń kọ́. wọ́n lè bá yín kó ifá sínú epo but wọn ò lè ṣe gbódù lẹ́yìn yín ẹ̀dọ́ wá sọ pé òun fẹ́ ṣe gbódù lẹ́yìn yín mo lè sọ wípé ẹ̀tàn ni because ẹ̀yin fúnra ilé kó kẹ́tẹ́ odù yẹn. ok tí èèyàn bá wálé yẹn á ṣe gbódù yẹn. ẹ̀yin máa wá ṣe gbódù yẹn but èèyàn lè kó fásépo wọ́n lè báyàn kó ifá ṣe wọ́n lè máa báyàn bọ́ kó tó dé but ìgbódù gangan tó bá fẹ́ wọ gbódù ẹ máa nídìí láti wà round. ok kò sí wàhálà a máa sọ̀rọ̀ later. ẹ ṣe. but ẹ bá fẹ́ wọ ìgbódù níjọ ọmọlúwàbí ẹ máa ní tó 2 million naira o. tálákà lè wọ gbódù lọ́dọ̀ wa o. tí wọ́n fẹ́ wọ ìgbódù níjọ ọmọlúwàbí ẹ máa ní 2 million naira lọ sókè tẹ́ ẹ bá ti ní 2 million naira ẹ lè wọ gbódù lọ́dọ̀ wa. because ìgbódù tiwa máa fún ẹ ní kọ́kọ́rọ́ a máa fún ẹ ní kí a máa fún ẹ láṣìírí ayé ìgbódù yàtọ̀ sí gbódù. má gbé rédíò ẹ̀ débi yìí mo wà lórí live bàbá orí rédíò àgbáyé. the way èèyàn mi ni mo lè dín 100,000 fún yín níbẹ̀ kẹ́ ẹ san 1.9. tẹ́fá gba ifá is 2 million naira lọ́dọ̀ tiwa. Any dey try to any. tẹ̀wó lóye mọ́ye o tẹ̀wó oyè tẹ̀wó oyè. hello ọba Solomoni.
Jeremiah wòlíì tó jìyà jù nínú bíbélì ẹ fẹ́ kú. Bàbá o. Ẹ mọ nǹkan tó ń ṣe fún Jeremiah nínú bíbélì ni wọ́n gbé sínú ihò ẹrọ̀fọ̀ wọ́n fẹ́ lù pa. Tí wọn ò ní rí bẹ́ẹ̀. Ṣé ẹ ti rí ṣe nínú ayé sá tó Jeremiah jìyà kú ni o. Wòlíì ikọ̀ ńlá ni nǹkan tó bá ti rí àṣẹ ni ò bọ̀ ìyà ti pọ̀ jù fún. Kí ni ìbéèrè yín? Mo tẹ̀wé béèrè pé ibo lẹ ti rí ọgbọ́n àti òye jẹ́ ń lò. Àwọn ẹbọra ló kọ́ mi àwọn ẹbọra tí ń gbé ní ìsàlú ọ̀run ni. Ṣé o lè kọ́ mi náà lọ́gbọ́n àti òye bíi tiẹ̀ kí n rí bí wọ? Tẹ bá ní bí 50 million naira máa kọ yín ó dẹ̀ máa gbà yín fún ọdún méje oṣù méje àtọjọ́ méje. Eléyìí ti pọ̀ jù nínú ayé. Ó pẹ́ kì í ṣe kọ́ńtà kan ṣàìdé jí láàárọ̀ tá ṣàìdé ń kọ́. Ẹ mọ iye ọdún tí mo fi ka bíbélì ẹ mọ iye ọdún tí mo fi ka Kùránì ẹ mọ iye ọdún tí mo fi ka odù Ifá ni. Báyẹn ṣe ò lè ṣe fẹ́yàn lọ́fẹ̀ẹ́ ṣebí ọ̀fẹ́ ló ṣe gbà yẹn. Ọ̀yá wa máa lọ. Kò sí nǹkan tó jẹ́ ọ̀fẹ́ owó làwa fi wá ìmọ̀ kì í ṣọ̀fẹ́. Mo lọ sílùú 100 àtẹyọ kan láti lọ ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ọgbọ́n kan ìlú kan ni. Ìlú kan ọgbọ́n kan ni ìlú kan ẹ̀kọ́ kan ni. Àjàmùrágún olóde àgbà olúpẹpẹ dáwọ́ àjábìjì sódò òkè onúlókèrè wà àjàmọ́dò àkàwọ̀. Ọba Sólómọ́nì. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ẹ káàsán o. First time mi ní orí láìpẹ́ yìí nìyí o. Ṣé kí sáà pa àkáǹtì nọ́mbà mi? Àkáǹtì nọ́mbà yín. Kẹsà fún mi. Bí èlò? Ẹni àmọ́ tó bá fún yín. Ẹ máa manage 2K. Àmọ́ gbà bó bá. Ó yá mo ti gbọ́ ẹ pé. 30. Okay, mo ti rí. Husband. All right, sir. God bless you. And you too. Yeah. Bye-bye. Dave o! Tàbá pòkú ní gbogbo. Ajẹ́ Dave o! Bo universe. Hello. Hello, sir. Kí ni ìbéèrè yín? Good evening, sir. Káfọ̀ èdè. Ṣé ẹ ní ìbéèrè àbẹ́ ẹ ní ìbéèrè? Mo mi rí wọn, sir. Ṣé ẹ ní ìbéèrè? Mi ní ìbéèrè o. Mo kà wọ́n pé yín kíran ni. Wàá rí náà wàá rí lò. Àmì o. Àjàmùrágún olóde àgbà. Hello. Ọba Solomon. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ọba àgbàlagbà. Mo bẹ́ sẹ́fà ní ló máa dùn mí. 2 million naira ni. Ìyẹn gara o. Ó ti pọ̀ jù. Ṣẹláka ò lè ṣẹ́fà lọ́dọ̀ wa. Ẹ bá já wálẹ̀ díẹ̀. Kò dín wọ́n kọ́bọ̀ because a máa kọ́ yín nífá. Because kí èèyàn tún lè gba ifá lọ́dọ̀ wa gbọ́dọ̀ ní experience ifá. A máa kọ́ yín nífá nínú ní 2 million yẹn. A máa kó fá fún yín ẹ̀dẹ̀ máa wọ igbódù nínú ẹ̀. Ọmọ ní sùúrù díẹ̀ nìyẹn. Ìgbàkigbà tó bá ti pé ni. Tó bá ti rẹ́dì máa jí kẹ́gbọ́n. Ẹ ṣé. Ọba. Tẹ̀wọ́ olóyè wọn lè. Ẹ káàbọ̀ kí ni. Ẹ káàsán ẹ̀gbọ́n. Ìbéèrè mi ni pé ṣé a rí ẹ̀dá kankan tàbí tó yẹ pé wọ́n máa ní pé tó bá ṣiṣẹ́ fún pé kó lè jẹ lára ẹ̀ bọ̀ tó bá ṣiṣẹ́ tó bá ṣàṣòun ó máa mú òun. Adekunle Adebukola, you are blessed forever. Thank you very much for the gift. I have seen it. Kí tó lè believe pé ó ní ẹnìkan tá a máa ṣẹ́fún tó ní ṣiṣẹ́ lára ni kẹ́ni ẹ̀ kọ́kọ́ lọ fi wèrè pé para ná ó bá ti ká. Iṣẹ́ yàtọ̀ ṣiṣẹ́ pé bí wọ́n sọ pé tó bá pé má ṣiṣẹ́ dúdú pé má lo nǹkan dúdú. Irọ́ ni gbogbo yẹn. So possible wípé
kò pé wọ́n máa sọ pé nǹkan dúdú ò bẹ́lẹ̀ dá ẹ mu pé má lo nǹkan dúdú Jésù nǹkan Jésù dúdú náà ni. nǹkan dúdú ni iṣẹ́ tí o ṣe tó jẹ́ wípé nǹkan burúkú ló fi ṣe fíìmù nǹkan tó pè ní dúdú ni èkó ṣẹṣẹ dúdú ló jẹ́ nǹkan dúdú. Bọ̀ àwọn kan wà tó máa sọ pé kán máa lo nǹkan jí pé kán máa pé tó bá ti lè di pé wọ́n ti ń jó nǹkan mọ́ àwọn nǹkan wòlíì máa pé ń sọ bẹ́ẹ̀ but iṣẹ́ wọn ò pick ẹni tó bá sọ pé kó má lo nǹkan dúdú pé wákè ní ṣiṣẹ́ dúdú fún bóyá kò ní ṣiṣẹ́. but ṣé ó possible kí wọ́n kàn rí ìnà síyàn kán sọ pé tomato bá fẹ́ lo iṣẹ́ má lo nǹkan dúdú má yẹ kán lo nǹkan dúdú fún ẹ. ó possible ni àwọn tó máa ń sọ fún pọ̀ ni. Irú àwọn nǹkan dúdú wo náà máa sọ pé kán ok àwọn tó sọ fún gọ̀ ni. Àwọn tó sọ fún tó bá gbà wọ́n gọ̀ ni because nǹkan dúdú yẹn gangan ló máa ń tètè pìkì kí làwọn wòlíì tó ń perfume àti òróró lọ. Àwọn perfume àwọn Miss Paris àwọn nǹkan yẹn náà wọ́n ń lò. Miss Paris yẹn kọ́ kìí ṣe nǹkan dúdú ni ṣé àwọn kìrìsìtẹ́nì ló ṣe ni. bọ̀ funfun ló máa ń wà nínú ke. ẹ̀gbẹ́ ló wá dé tẹ́fì ìgbà tó ń sọ fún nǹkan dúdú funfun ni ó máa. irun dídú tó wà lórí yín kí ló tẹ́ fi yọ kúrò. kí ló tẹ́ fi ń wọ aṣọ dúdú kí ló tẹ́ fi ń wọ bàtà dúdú kí ló tẹ́ fi ń jọbẹ̀ ewédú. ìyá kan máa bo bolí. so nǹkan tẹ. question yìí sharp la máa ń béèrè question níbí tó bá ti di rẹpẹtẹ mo ti lọ nìyẹn kò sáàyè àwa aráyè sẹpẹtẹ bò ń bì wait and get. ẹ̀yin èèyàn yẹ tẹ àwọn elébi ni mo kàn kó jọ sí comment section láti bí ọjọ́ mẹ́ta mi ò gba money gan kí ló ṣẹlẹ̀ gan who are you people àwọn wo ló wà bí àwọn wo ló wà ní comment section rí ṣe ni àwọn resurrection tó ń sẹ́ndì sídìí yẹ̀yẹ̀ tẹ́lẹ̀ náà wọn ò rí ṣe mọ́ kí ló dé. Where are you there for? Where are you coming from? 126 people. Ká má lè rẹ́ nìkan tó lè send the money gan láyọ̀ ńlá kan kókàn ké wọlé how? Ká máa jẹ yẹn lọ ná. Lágbára o. Lágbára o. Àwọn wo nìyẹn? Láti bo. O lè ti padà sílé obi tó ti ń bọ̀. Rédèrèdè. Orí Mùsùlùmí tó kọ títí tí sápá fi mú ẹ. yẹn ló fẹ́ máa ṣe mìíràn yìí rédèrèdè olúwa pé àwọn olówó wá sí comment section lé ní kó tẹ̀ fún mi láyọ̀ ńlá kan lèmi ní láyọ̀ ńlá kan gbogbo àwọn gift gìgì ẹ̀lẹ́tẹ̀ fún mi látàná inú bí mi aláìtàlá ìṣùwọ̀n bí láyọ̀ bí náà wọn kàn án bí muramutu láyọ̀ abarakatu smart energy. ọba o. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ọba kí ni ìyàtọ̀ tí ó wà láàrin pé kéèyàn gba Jésù àti kéèyàn gba ẹ̀sìn ìbílẹ̀. ìyàtọ̀ tó wà ní kéèyàn gba Jésù ni wípé kéèyàn gbà wípé Jésù ni alákòóso àti olùdarí àti ẹni tó máa tẹ̀lé àti ẹni tó máa gbọ́rọ̀ sí lẹ́nu. ìbílẹ̀ ni wípé kéèyàn gbà wípé ìṣẹ̀ṣe nìkan ní ọ̀nà kò tún sí ọ̀nà míì yàtọ̀ sí ìṣẹ̀ṣe. Okay. ẹni tó bá dẹ̀ ti gba méjèèjì yìí ẹrú ló wá ṣe láyé. Okay, ẹ ṣe o. nǹkan tẹ́ lè ṣe ni wípé ẹ lè lọ sínú kìrìsìtẹ́nì nǹkan tó bá wúlò fún yín níbẹ̀ kẹ́ ẹ mú. Okay. ẹ lè lọ sínú ìṣẹ̀ṣe nǹkan tó bá wúlò fún yín níbẹ̀ kẹ́ ẹ mú. ṣùgbọ́n kí ìṣẹ̀ṣe wá sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lọ sọ́dọ̀ kìrìsìtẹ́nì kí kìrìsìtẹ́nì sọ fún yín pé ẹ gbọ́dọ̀ lọ sí ìṣẹ̀ṣe ẹrú lẹ́nìyẹn. Okay, that's good. Okay. ẹ ṣe gan. But voice yín jọ ti olówó ṣé ẹ lè tẹ bí 100,000. bàbá bó ti bá yín sọ̀rọ̀ rí ẹ máa wọ rẹ̀ máa sọ̀rọ̀ compensation. God bless you. 3400 31258 First Bank ẹ má tẹ wait and get. ìgboro rẹ̀ rìn ìgboro ń bleed èyí tẹ́ ẹ bá lè tẹ gift ẹ fún mi lówó sápá ti báyé mi jẹ́ gan. sápá ti get mi gan kì í ṣe kékeré. ẹ má ro tiwa mi mo mọ̀ pé mi ò dáa àwọn kan ló wà níbi iṣẹ́ tó ń gbé gòfò sójú yìí wọn ò rí ṣe o ọba àdìwé mo wà níbẹ̀jú lẹ́kì mo wà lẹ́kọ̀ọ́ ẹgẹ́ ti mọ èkó wa ìbẹ̀jú lẹ́kì Lagos ni wọ́n wà ó máa tó bí
but pọ́sẹ̀ tún pọ́sẹ̀ kí wà lábẹ́òkúta anytime mo lè padà sábẹ́òkúta. tó o ṣe ẹ wà lábẹ́òkúta ni àbí ẹ fẹ́ gbé mọ́tò fún mi ní àbí kí ló ń ṣẹlẹ̀ kí ni kókó. hello ọmọ Bọ́lájí Mr. Lábòlábò. By next week wọ́n ti wà lábẹ́òkúta. Tẹ́ bá ti wà láràn àdìkẹ́ jẹ́ kí mi gbọ́ ká lọ ṣe fàájì. Ẹ sáà fún mi lówó ọmọ 7 péré because bí mo ṣe wà mo máa ń díjú fún fàájì pa ni. Ẹ̀kọ́ tí mo máa ń dóbò bíi pé kí kú sóró òbò ni. Hello Tálágbé. Ẹ̀yàn lárí kò sówó. Ọba. Ẹ káàbọ̀. Ẹ kúlé. Mo ti mẹ́sẹ̀jì ní WhatsApp ọmọ tẹ́ ẹ sọ yẹn mo ti send picture sí yín náà látàárọ̀ mo ti ní kẹ́ píìkì mi. Lọ́jọ́ wo lẹ ti sẹ́ǹdì? Ẹ ṣẹ́kì WhatsApp yín sí bá yín sọ̀rọ̀ yìí. Sọmọ ẹ nídìí. Ẹ ṣẹ́kì WhatsApp yín. Ò fẹ́ àwọn ọmọ gẹ̀ẹ́lẹ̀ o. Ọmọ tó bá yí bóbó tó nítumọ̀. Sọmọ yẹn bóra ni. Kò bóra o. Sọ pé kí lédi ẹ ń sẹ́ǹdì fídíò míì tó ti ṣe 360 tó ti yí báyìí because ó gbọ́. Ó nídìí ọ̀rẹ́ di ó tiẹ̀ ní. Ló kì í sẹ́yìn lẹ́fẹ́ ṣèbí èmi ló máa rí kan tó fẹ́ jẹ ẹni kó sẹ́ǹdì fídíò tó ti ṣe 360 tó ti farabalẹ̀ yìí kó wọ legis. Mi ò rí ẹ̀yìn yẹn dáadáa. Mi ò rí ẹ̀yìn yẹn dáadáa. Ṣé ẹ máa ṣe mẹ́sẹ̀jì ẹ̀ ń sìn? Ẹni ní bẹ́ẹ̀ dẹ̀ nọ́mbà ó lè má ráyè reply mi. No problem tí tó bá jẹ́ ìlànà kẹsàn-án díẹ̀ but kì í sẹ́ni kan péré lẹ́ni ni. Ó kẹjẹ́ sẹ́ndẹ̀ lómi ìgbà yẹn. Ẹ sẹ́ndì bí èèyàn bíi 6 kí n píkẹ́ ẹyọ kan mọ́. Okay. Bá dẹ̀ rí àwọn gidi. Ẹ láìkélé. Mo gbọ́dọ̀ ṣe rí bí mo ṣe wà yìí ó ní nǹkan mẹ́ta máa ń wò lára obìnrin kí tó lè bá sùn. Ọmọ yìí gbọ́dọ̀ lógo. Ó gbọ́dọ̀ nídìí. Eléyìí ẹ ṣáà lè sọ ṣáà ẹ máa wọ tó bá lógo. Ẹ̀yin dáni tó lógo mọ̀ mí ẹ̀yin lójú inú ni. So tí bá ti rí kí ìyẹn kọ́kọ́rọ́ yẹn lára wọn ó parí ìkọ́ mi láìkẹ́ tó máa waste tó kọ̀ máa gbówó mi tí mi ní rí kan gba èrè tán. Bọ́ mo láìkè tán lédè yẹn mo láìkè tán ẹ̀bọ̀ mi ì tí rẹ̀ yẹn. Ọmọ tó fine gan mà ni. Ẹ bá mi send fídíò sí 360 send bí fídíò mi àwọn ladies 10 tó ti ṣe 360. Okay. Ẹ̀yin ni commissioner of Òbò Abẹ́òkúta báyìí ẹ̀yin mo fi jẹ́ commissioner. Ṣùgbọ́n tí bá ṣe wo Abẹ́òkúta báyìí mo máa invite yín wá síbi tí mo wà. Okay, máa mú ọ wá. Ẹ lè máa control wọn náà ẹ máa kọ́kọ́ wà lọ́dọ̀ mi. Okay. Ẹ máa control wọn so throughout that day ẹ kàn ṣe estimate owó tẹ máa ń palẹ̀ dé níbi iṣẹ́ yín máa sọ fún wọn. Okay. Èmi máa ń like fàájì gan. Kò sí wàhálà. Okay. But ẹ kọ́kọ́ send nọ́mbà fídíò àwọn ladies yẹn kí wo ọkàn tó ń ní lọ́wọ́. Okay. All right. I love everything about you. All right. Máa mẹ́sẹ̀jì yín padà sí máa mẹ́sẹ̀jì yín. Jẹ́ kí tẹ̀ kọ́kọ́ sọ nọ́mbà yẹn má lọ tọ́kọ̀. Commissioner of Òbò Abẹ́òkúta. Orúkọ lẹ fi save nọ́mbà mi. Ọba yẹn nípa mi. Yes, Commissioner of Òbò Abẹ́òkúta mo ti stop bẹ́ẹ̀. Okay, all right. Máa send more pictures sí yín. I send àwọn fídíò mi ò fẹ́ picture 360 fídíò 360. Okay. Ẹlẹ́nu rẹ́sọ̀. Mo lè tó ìtì ẹ mo lè gbórí wa Abẹ́òkúta lọ́la tí bá rí àwọn ọmọ tó yí
mi ò kí ń jẹran rádaràda o ẹran tó bá yí bóbó tó nítumọ̀ ni mo máa ń jẹ o ọjọ́ mẹ́rin la fẹ́ lò láyé kẹ̀ ṣé ó ti jiná ọbẹ̀ wà ńlẹ̀ ẹ̀bà wà ńlẹ̀. Hello, Baba Solomon. Wọn kì í play music níwájú ọba àgbáyé náà mi ò like music. ọmọ oró mi jayé ẹ o máa ń ràn anybody o bá jó anybody jẹ o tó bẹ́ẹ̀ sì ṣe fàájì o bó ti kú tiẹ̀ parí nìyẹn o tó gbogbo ayé tán kó tún lọ o. àfà. kábíyèsí bàbá. jayé lọ bó ṣe wù ẹ́ má ràn anybody. tuwálé sàn. lọ́ngẹ́ Bukola ṣe wà ókè. Afáàlà ẹ káàsán sà mi ò fẹ́ràn mute níbi tí mo wà ń pariwo ní ẹ má bínú sà. wọ́n máa ti rí ṣe gan o ta ló ń dó wúmọ̀ yín lọ́jọ́ mẹ́ta yìí náà. ìyẹn ni. àbí ta lélẹ̀ Bukola ìfẹ́ èwo lójú ṣé o ti gbé kámẹ́rà mọ́ra ni pa kámẹ́rà ẹ sẹ́yìn. mi ò mọ nǹkan tí mo tẹ̀ sí ni kíní pupa ẹni mo ń tra láti gbé kó fò lójú mi ọba. ṣé o fẹ́ tẹ ẹyàn bọ kámẹ́rà ní èwo lòbò lẹ́yìn gbòǹbò sẹ́yìn. ọba èwo kíní yẹn wà lójú mi. ẹ gbòǹbò sẹ́yìn náà wo ti gbòǹbò sínú ẹyàn wo ti gbẹ́yàn sínú òbò gbé sẹ́yìn sún sẹ́yìn díẹ̀. tó sọ ẹ̀yìn díẹ̀ ọyẹ ni ó sọ ẹ̀yìn díẹ̀. a ní kẹ́ gbòǹbò sẹ́yìn wúmọ̀ yìí. ọmọ ẹ̀ ti wá yà kàwé. wúmọ̀ ẹ̀ ti lọ pọ́ǹpù ìdí. Basiru kí ni ìbéèrè yìí. kí lẹ pé. kí ni ìbéèrè yìí. ó ti lọ pọ́ǹpù ẹ̀ lóko ẹ̀ pé tí ì ṣe ẹ̀kọ́jà bẹ́ẹ̀. ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ó yá wa máa lọ sófólífò. àfà kí la fi ń ṣe ni. tẹ́. kábíyèsí ọwọ́ yín ni mo wà ẹ sábà pé mi ò gbọ́n ọwọ́ yín mo wà sà. sáré tẹ́ ìgboro rẹ̀ rìn. kábíyèsí àsìkò tí màá tẹ̀ ń bọ̀. ebi ń payé. skatable. ọba. skatable. ọba ṣé ń gbọ́ mi sà. à ń gbọ́. mo fẹ́ béèrè kan ni. ẹ sàn kankan lẹ́ẹ̀kan ẹni ṣe ọmọ tí wúmà ẹ fẹ́ gbé fún yín pé ṣó lógo ṣó possible kéèyàn má lógo ni ṣé èèyàn wà tí ò lógo. àwọn kan wà tí ò lógo. ṣé wọ́n gba ògo ẹ ni àbí wọn kàn gbógo wá ni. wọ́n gbà ní wọ́n ti lò tán ògo ẹ̀ tán ó ti di empty. but everybody ló ní follow come. Yes everybody ló ní but àwọn kan wà tó ti jó dátà wọn tán. ṣó possible kan gba gbogbo ògo èèyàn tán. wọ́n máa gbà tán ni tí ò bá ti mọ bó ṣe ní. ìyẹn lọ fà á ẹ ṣe kan sà. so tí ẹni tó lógo tó bá lọ ń dó ẹni tí ò lógo wọ́n máa gba ògo ẹ̀ bọ̀ tí ológo bá ń dó ológo wàá gbà ní tèmi mi náà máa gbà ní tiẹ̀ so bó ṣe ń operate nìyẹn but tó wọ́ tó lógo tó bá lọ ń dó ẹni tí ò lógo wàá kàn máa waste ògo ẹ̀ dànù. àwọn gbogbo àwọn kọ́kọ́rọ́ yẹn ṣe é mọ̀ ẹ ò mọ kọ́kọ́rọ́ yẹn ẹ fẹ́ máa ṣàgbèrè ẹ fẹ́ máa fàgbèrè jọ mí àbáyé ẹ jẹ́ fáínàlì. ológo gbọ́dọ̀ máa dó ológo ẹni tí ò lógo gbọ́dọ̀ dó ẹni tí ó lógo ẹni tí ò lógo méjì ló máa dóra wọn. bọ̀tí wọ́n tí ògo ẹ bá pọ̀ pípọ̀ tó bá jẹ́ pé ó ti pọ̀ lápọ̀jù ó lè fún ẹni tó ò ní but mi ní ògo tí fẹ́ fẹ́ anybody. Who make you a king? ẹ lè gọ́gùn ṣàṣẹ wípé who make ọba àgbáyé a king? gọ́gùn máa gbé wá fún ẹ. Ọlátọ̀g. Adédayọ̀.
Wọ́n nígbà tó ń ṣe àwọn ìlà. ọba Ó lè jẹ ẹ̀kọ́ tó bá ń wọ̀. ọba àgbáyé wà. Ó ní níjọba tó gbogbo ẹ̀. Kí ló dé tẹ́ fi? Hello ọba. Ẹ káàbọ̀, kí ni question yín? Ń gbọ́ mi. Wọ́n ń gbọ́. Hello. A ní kí ni ìbéèrè yín? Ọba. Èyí tí mo fẹ́ béèrè ni pé according to Yorùbá lineage ta ni ẹ̀là? Tó bá ní ẹ̀là tẹ̀wọ̀n wá ta ló ń jẹ́ ẹ̀là? Nínú ìtàn Yorùbá ta ló ń jẹ́ ẹ̀là? Ìbéèrè mi ni pé according to Yorùbá lineage, Yorùbá life traditional, ta ló wọ́n ń pè ní ẹ̀là? Torí mo máa ń gbọ́ táwọn babaláwo máa ń sọ pé ẹ̀là tẹ̀wọ̀rọ̀ ta ló ń jẹ́ ẹ̀là? Ìbéèrè mi nìyẹn. Ẹ̀là ni ọmọ Òyìgì. Ìtàn ẹ̀là dàbí ìtàn Jésù ni. Òyìgì ò lọ́kọ, bọ̀ tó lóyún ẹ̀là. So bí ìyá Jésù ò ṣe ní ọkọ tó dẹ̀ ní. Mi ò gbọ́ yàn bá o. Lọ sí comment section kan lọ máa gbọ́ mi. So odù kan ló dá fún ẹ̀là àti Jésù. Ẹ̀là ọmọ Òyìgì, ìyá ẹ̀ kò sọ́kùnrin tó bá sùn ó lóyún. Jésù kò sọ́kùnrin tó bá Mọ́ríámọ̀ sùn ó lóyún. So ẹ̀là ni Jésù, ẹ̀là odù tó dá fún ẹ̀là náà ló dá fún Jésù. So that is it. Ẹ̀là ọmọ Òyìgì. Olúàjà. Tó bá ní question ni kó send request. Àwọn fine guy wà ní comment section. Wọ́n kàn fine ìdànù wọn lówó lọ́wọ́, yẹn la fẹ́ jẹ. Àfà ńlá. Bàbá olówó tí ń fowó ṣàánú. Ogo burúkú. Ogo burúkú. Ọ̀gá. Wá àwọn ògo burúkú ẹ lọ. Ṣé ẹ gbọ́ pé Mary yóò ti ra mọ́tò? Adúpẹ́, ṣé wọ́n ti padà rọ́kọ ní àbíbò? Wọ́n ti gbé dání gan kìí ṣe kékeré o. Torí àwọn ọmọ yẹn náà tún gba fóònù tuntun láìpẹ́, wọ́n tún gbọ́ ọkọ̀ náà ní àbọ̀n rà fúnra wọn. Kò fẹ́ tọ́lọ́run lè yí ayé ẹ̀ padà o. Adúpẹ́. Kábíyèsí kílẹ̀ wá fẹ́ ṣe sí ló ń gẹ́ báyìí. Bí ẹ ṣe máa dégò kiri nìyẹn. Ìyẹn wá dégò láyé ni, bóyá lédè nǹkan bóyá lóbò ni bí mo ṣe ń wò. Orí ìwà òye mi. Ọba mi o. Ẹ káalẹ́ o. Ẹ káàsán sà. Ẹ̀rẹ̀kẹ́ mà ti yọ. Ọba ẹ káàsán gbogbo ilé àti ìfẹ́. Ọ̀gá àfà. Congrats o. Abudu Mujideen. Congrats fún kí nìyẹn? Mary Oyin, ẹ drop ara yín kẹ́ wá gòkè padà kẹ́ wá tún mi kí. Ẹ rọra máa lo agbára sẹ́ẹ̀. Ṣé kí n bọ́lẹ̀ báyìí? Ẹ jẹ́ n bọ́lẹ̀. Rọra máa lo agbára. Ẹ drop one. Abdulmujibu ní kẹsà Abdulmujibu dín. Àfà. Ó dáa. Wọ́n kí mi pọ̀ máwọn 100,000 ni, so tẹ́mi náà bá dẹ̀ ra àwọn ọ̀gá mi mo máa ń kí wọn special ni. Ó dáa Mary máa Oyin wọ̀. send request padà.
Abdulmajid ó yá kí ni ìbéèrè yín. Ó dà pé yín wá mute níbí ni àwa ọ̀ráyè bẹ́ẹ̀ yẹn. Alágbára gàlégàlé ilé ayé díẹ̀díẹ̀ ẹ̀rọ. ọ̀gá àfà ṣé n kú ọba lẹ kọ́kọ́ máa kí tẹ bá ti kí ọba tán ẹ wá wò pé sáwọn olówó sì tún kù lókè yìí yàtọ̀ sí mi. ọba mi ò kàn pé ọba mi ẹ káàsán sà ọ̀gá àfà ẹ káàsán. ẹ lè wá kí àwọn 100,000 ẹgbẹ́ yín báyẹn. èmi náà máa padà lówó àfà mo máa padà lówó. ṣe ń lo earpiece ni ẹ tí yọ dànù ni. mi ò yọ dànù mi ì lè yọ dànù. congrats ọba lẹ ṣe ra ká ẹ̀mí á lò kò ní já. ọba mi ló fẹ́ ra mọ́tò fún mi ẹ má dà wọn lóhùn bí ọba mi ló fẹ́ ra mọ́tò fún mi. ní gbogbo ilẹ̀ tí mo ní tó ń jẹ sí mẹ́rin yín báyìí. ọba mi ta ni ọba ta ni. dókítà ló ń jẹ sí mẹ́rin yín báyìí o. ta ló ń jẹ bẹ́ẹ̀. mi ò mọ omi ò ní sọ ju bẹ́ẹ̀ lọ ó ti yí àwọn tó bá fẹ́ yí. ọba mi ẹja máa dá wàhálà lẹ. Dr. Lee Dr. Labo. ọba mi o. Joseph Alala. Ọba Solomon bàbá ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. àlàáfíà ni o. kí ni ìbéèrè yín o. akọnika kí náà ni ọba. bọ́ọ̀sì yìí mà jọ tó lówó sí kásáyé pé àkán nọ́mbà wa ni. ẹ mà ti mute a máa gbọ́ yín mọ́. ẹ má bínú ọba ibi tá a wà ní. ẹ ṣe sáyé pé ni. ẹ má wọrí máa bá yí sọ̀rọ̀ lórí DM. ó dà God bless you. Yes sir. Yes, I will. ọba mi ṣe fẹ́ ra mọ́tò fún mi ni mo gbọ́ pé ẹ sọ pé mèrè oyún ní mọ́tò ṣe fẹ́ ra mọ́tò fún mi. kò sí nǹkan tọ́lọ́run lè ṣe. ọlọ́run máa ṣe. ìbẹ́ tó bá ra ní mọ́tò ló ń ra mọ́tò fẹ́yìn. ọba mi ọlọ́run máa ṣe. ẹ rí wájú ìta mi ò ní mọ́tò. ẹ ti gbé jáde ní sá. ọba Solomon. ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín. mo ní kí n yà kí n lè nílò. wọ́n ti play music. kí lẹ sọ sà. àwa ò fẹ́ music ń bí o. mo fẹ́ béèrè question kan sá. wọ́n ń gbọ́. ẹ jọ ṣẹ́kọ̀ mo ń wò pé mo ní mímọ̀ ṣe like láti fẹ́ǹsì lé nàbí ibẹ̀ ṣe fẹ́ nìyẹn. ṣé mi like láti ṣe kí ni. ṣe like láti pé kẹ fẹ́ǹsì lé ọ̀ọ́bẹ̀ kọ̀ ṣe fẹ́ nìyẹn. ibo olówó ló fẹ́ǹsì lé. ṣèbó lówó ló máa ń fẹ́ǹsì lé ẹ tó bá lówó ló fẹ́ǹsì lé nù. sẹ́yìn tí òrówó fi parí lé ló fẹ́ fẹ́ǹsì lé ni. Tamo sushi. Wait, ṣé ojú olówó ló fi máa ń wò mí ni?
sápá mà ti báyé mi jẹ́ mi máa rí sí i. Bá mi o, ẹ káàsán sà. Ọ̀gá àfa ẹ káàsán sà. Mary Oyi ló ń kẹ́ Bible Bùkọ́lá reader ẹ̀ka sùnmọ̀. ṣàìsàn. Ẹ káàsán. Ọba o. Ọba mi o. owó wà níbi tó wà yẹn. Àwọn ọmọ yìí. lọ kó wọn lọ sílé ọmọ aláìní bàbá ẹ bá disturb ẹ. Ọba àwọn nìkan. Táyọ̀ Àwọn Favours kí ni nìkan ìbéèrè pọ̀ yín. sí. bẹ́ẹ̀ ni ọba Solomon ẹ káàsán o. ẹ káàbọ̀. ẹ jọ mo ní ìbéèrè fún yín ni. ẹ yà ń gbọ́. ó ní fídíò yìí kan tí mo wò tí ẹni pé ẹ kì í ṣe Christian. ṣé lóòótọ́ ni ọba Solomon? I'm not a Christian, I'm not a Muslim, I'm not a herbalist. But ẹ gbàgbọ́ ní Ọlọ́run. ẹ ló ṣe ń gbọ́. Oh my God. Hello, ọba Solomon. Kí lẹ sọ? Ẹni pé ẹ ń ṣe Christian ẹ kì í ṣe Muslim ẹ dẹ̀ kì í ṣe babaláwo. Yes. Bọ́ ẹ gbàgbọ́ ní Ọlọ́run. Ọlọ́run tí mo gbàgbọ́ nínú ẹ yàtọ̀ sí Ọlọ́run Christian àti ti Mùsùlùmí. Okay, but ó wá ní fídíò kan tí mo rí yín tẹ́ ń jó nínú church tọ́jà ń pè yín ní bẹ́ẹ̀ ni pastor bíi G.O. church yẹn ó contradict ara wọn nísìnyẹn ní pé ẹ kì í ṣe Christian. Mo lè jó lẹ́ni wíwẹ̀ náà. This is King of Universe. Ẹ lè rí mi ní ọ̀dọ̀ àwọn aláwọlé ní kẹrí mi lọ́dọ̀ àfáà lọ́la kẹrí mi lọ́dọ̀ babaláwo lọ́tùnla. Okay, no problem. Ta ló fi ń ṣe King of Universe? Èmi ló fi ra mi sí. Yeah, next question. Is there any third party confirmation to that? Like, ẹ mọ̀ pé ní àṣà Yorùbá ń sìn àwọn afọbajẹ ló máa ń fìyàn jẹ ọba. Ọba yàtọ̀ sọ́ba náà. Ọba mi ò kì í ṣe ọba ilẹ̀ Yorùbá, kì í dẹ̀ ṣe ọba adé. Ọba kíní ni. Ọba ọgbọ́n ni àbí? So kì í ṣe ọba kágbádé sórí ká má lọ́pọlọ. I love that. Makes sense. Ọba eléyìí ọba kọ́kọ́rọ́ ni. So ẹni ọba tó bá dáre sọ gbọ́dọ̀ bá o. Wọn ò lè súnmọ́ ẹ̀gbẹ́ ẹ̀. No matter who you be. Tí a bá jọ sọ̀rọ̀ fún 30 minutes, o máa wúkọ́ o máa mì. Nǹkan ọba tá ń sọ̀rọ̀ nípa yẹn kì í ṣe ọba ká máa gbérùn kẹrẹ̀ dání. I love that. Hold on, sir. Any question again? Hold on, sir. No, that's all. Ọba Solomon, ẹ jọ̀ọ́. O ti jẹ́ tán. Mo bá o. Ẹ káàbọ̀ sára afẹ́ àlẹ́ wà. A dúpẹ́ o, mo kí yín o. Inú mi dùn láti rí yín o. Ọpẹ́ ní fọ́lọ́run. Yes, sir. Nice to see you, sir. Glory be to God. Ṣé kí sáyé máa pẹ́ àkán nọ́mbà mi ni? Ẹ lè pè yẹn ò lè. Ṣé bí ó pè ní? No, First Bank ni First Bank. Ó yẹ pé bàbá. 30. Okay. 400. 31. 258. 258. Okay. First Bank. Bàbá ìjọ ò lè ń bọ̀ ní UK. Ẹ má ṣe báyìí. Ọba Solomon ò kí ń travel. Ẹ jọ̀ọ́, nǹkan tèmi wò ni pé tẹ bá lè lọ bóyá ẹ lọ UK, ẹ lọ ẹni fans káàkiri ṣẹgẹt, ẹ tún lọ sí US, lọ Canada, lọ gbogbo ẹ̀. Bóyá ti bá rí owó tẹ sẹ́ǹdì sí mi sí bí mo lè padà ronú padà. Ẹ kọ́kọ́ sẹ́ǹdì owó kí wo bówó yẹn ṣe máa tó ná. Òyà fílẹ̀ bàbá àgbàlagbà. Ẹ jayé lọ.
Yes, sir. Yes, sir. Hey, Monique, Mama, what videos in and I like what you do. Okay, just so you buy no, Mama, mix it. Like I like what you do in terms of being plain, because first thing is humanity. Yeah. Placing humanity before any religion. Religion ló pín gbogbo wa. Ó Yeah. di pé èmi ò gbà ti eléyìí náà ò gbà tèmi, but that human Ọlọ́run gbà tọ́lọ́run dáyàn gan Ọlọ́run ò sọ wípé ẹ̀yin Muslim léléyìí o, ẹ̀yin eléyìí tí mo dá ẹ̀ Christian ni o, so àwa ní aya ara wa pẹ̀lú religion tí àtọwọ́dá èèyàn. And I want to say thank you for all you do. So mo ti ní àtúntò nọ́mbà yín sí àwọn náà máa bọ̀ tẹ́ bá tí wá sí ọ̀rọ̀ tó máa tún dà ẹni fans káàkiri. Mọ́mọ́ glory be to God. Ikọ̀ tó máa ṣe ẹ̀ ní wípé ẹ̀sà ìtẹ̀wé ẹ̀ ń sìn ó ní àdúrà kan tó fẹ́ ṣe fún yín kẹ́ tó lọ. Ẹ̀sà ìtẹ̀wé tàn gẹ̀dù bẹ́ẹ̀. Ó yára dátà mọ́ MTN yẹn sẹ́ẹ̀. Ṣé ọbẹ̀ yẹn ti jiná ni? Ó yá kó sáà bù wá. Àjàmúrágún olóde àgbà olùpẹpẹ dáwọ́ àjábìjì sódòkè. $3,400, $31,258 First Bank Adélànà Adékúnlé wait and get. Owó ló bá mi bí wọ́n ṣe wà yìí. Money bọ̀m̀bọ̀ǹché. Money dàlùdàlùdá. Money wàwàwò. Bible reader. Jayé lọ bó ṣe wùn ẹ́ má ràn anybody sí fàájì bó ṣe wùn ẹ́ bá orúkọ fámìlì ẹ jẹ́ kó wá dúró tèmi kó wá fẹ́ fi mí ṣe fámìlì ẹ wá fẹ́ kú. Afáàmà tí ń lo iPhone 16 kẹ àgbàlagbà oyè erúwo yà àfà olówó àfà àdọ́gbọ́njayé lókì má ṣe ó pọ̀ bí yẹpẹ̀ kí ló dé oúnjẹ náà dúró. Arúgbó ni ẹ ò sharp wo bó ṣe ń rìn ò tí pé 30 years old wo bó ṣe ń wọ́rìn tó bá máa bímọ kan owó yẹ dànù édèrèdè not sharper. Hey, ọba release that song ye tó bẹ́ sẹ́nsẹ́nsẹ́nsó hey afayayo afatilo haifo ye lelelele yayayayayo ẹ mọ kó jẹ ẹ mọ gbọ́n mú adé akin sapatimu o kí ló ṣẹlẹ̀ tó kó lè fòbó card yé fẹlúwà àfìdímínà bàdùn ẹ mọ kó jẹ mẹ́rin oyin lálò tẹ́ bá tẹwó máa darin mọ́ yín lẹ́nu investor k 100K. Mi ò tí rí. Àjàmúrágún olóde àgbà olúpẹpẹ dáwàjà investor co sí. Eléyìí ò mọ̀ sẹ́ẹ̀ níṣẹ́ kò mọ̀ pé ẹ fóun sí kínní rédèrèdè. Network ni o mo sì ń dúró de o. Ok. Ṣé púpúrú wà ní London? Kò sí ogun àmàláwà gbogbo ẹ̀ ló wà yàtọ̀ sí púpúrú. Púpúrú làwọn ń jẹ.
ọmọ ọlọ́tọ̀ ni mí so mo mọ bó ṣe ń lọ. ọlọ́tọ̀. bẹ́ẹ̀ni. Ondo state nìyẹn. bẹ́ẹ̀ni tó gbogbo òkìtì pa òde ayé gbogbo ẹ̀. ẹ ti jayé jù àwọn ọmọ Ondo state náà lọ̀rọ̀ mi náà tètè lè yé. tòbẹ́ ń ṣe ẹ̀sánwó orin ẹ̀. kí lẹ fẹ́ wọ̀? ta ló ṣe indomie? sẹ́ẹ̀dì bẹ́ẹ̀ jẹ́ sí ni. báyìí búrẹ́dì àmọ́ bọ̀ lẹ́kọ̀ọ́. send account number kí send owó tó máa fi kọ́ àwọn ẹni sí body school fún ẹ. ó yá ọba ó yá. Hello. mi tí mọ àfi tí má béèrè. ìyá sáà béèrè sáà pè wọn. school wọn ò ní boarding school àfi tí má change ẹ. sáré pé body school nísìn. ọdún gbọ́ ọba. mo mọ̀ pọ́rọ̀ mi ó tàn gẹ̀ẹ́tì ni. ń bọ́ ẹ mọ̀ pé school sí hàn báyìí mi ì tí mọ school tí mo fẹ́ mú wọn lọ àfi tí máa ń ṣe lọ ṣe investigation mi dẹ̀ lè ṣe yẹn lẹ́nu màá fẹ́ lọ make enquiry nìkan. bí wàá máa kó gbogbo wọn pọ̀ nígbà yẹn. kí wàá kó wọn bọ̀ nílé ní ọba. mo ní àwọn tó lè take care àwọn náà. ó ti lọ. bẹ́ẹ̀ni. orúkọ ló gbé jáde. ó kéré o ó gbé Adélànà Adékúnlé wá. confam. ṣẹ́tìrí. jẹ́ kí n wò. GT Bank ló fi send yẹn. ẹ̀yin ni Fádéní. bẹ́ẹ̀ni. ẹ̀rí bá ti sí ẹ̀rọ náà gbégbà. àmín. ogun tó bá yín kò nílé tó kọ̀ tó lòun ò ní dẹ̀yìn. olú pẹpẹ dáwọ́ àjà ó fi ẹ̀mí àwọn ogun náà ṣèrà padà ògo yín. àmín Jésù àmín. a fi ẹ̀mí Sọ́ọ̀lù ṣèrà padà ògo Dáfídì ni. bẹ́ẹ̀ni. gbogbo àwọn tó gbógun tì yín tọ́tọ́ pé ẹ̀ ní jéèyàn níṣojú wọn tó bá kọ̀ láti jáwọ́ àá fi ẹ̀mí wọn ṣèrà padà ògo yín. àmín Jésù. gbogbo ẹ̀tọ́ yín tó wà lọ́wọ́ ènìyàn nígun mẹ́rin àgbáyé ọ̀run gbà fún yín. àmín. gbó àjàmúrágó lóde àgbà ṣẹ́gun kò tún yí padà. ẹ ṣeun gan. Olúwa ṣeun. ẹ ṣeun gan. ẹ jẹ́ kí n wà ní comment section. ẹ ṣeun gan. àwọn èèyàn nìyẹn kì í ṣe kí kẹ wá síbi ká máa rojọ́ òfò ẹ má sẹ́ńdì owó ìyẹn fẹ́ jẹ. kárí pé báíbù rí dàtí lọ yáàdé nísìn kárí pé ìwà ń gẹ̀ẹ́sì bá dísè jù báyìí kò bá máa gbádùn kiri ni kò bá fẹ́ jẹ́ pa gbogbo sọ́ọ̀bù gẹ̀ẹ́dẹ̀ tó ń gbé kiri màá ní kò ti pa màá kọ́ máa fún ẹni 500,000 every month ni. ìyá mi bá já lóru máa ṣe o. o lè fàárọ̀ ẹ lọ dóko. ọba mi dẹ̀dẹ̀ tèmi wọn náà ó ṣe díẹ̀ náà. bó ti wà bó ti wọ 40. rárá ọba. àwọn ẹgbẹ́ yìí wá ń sùn. ẹgbẹ́ mi ò lè sin skul mọ́ á ti parí gbogbo yunifásitì àmì ìwà mọ́ o bí a tó bá pẹ́ lọ skul.
Àmọ́ ṣe lọ. Èló ni first born? Ọmọ ọdún mélòó ni first born ẹ? 8 years, 8 years. Ẹ́ 8 years ni ọba. ẹ bá yọ 8 years kó lọ́jọ́ orí yín, èló ló fẹ́ kù? Kó dẹ̀ tún di 80 years yẹn, ẹ ti bẹ̀rẹ̀ sí ń rẹ́ ọkọ mọ́ra kó tó dìbò dúró koyún yẹn. Mẹ́rin oyin ló kọ́ yín lóbò dídó, lóko dídó. Ọba mi báwo? Ọba mi mi kọ́ o. Mẹ́rin oyin má lọ lùgbà yìí. Ẹgbẹ́ ẹyin ni mẹ́tọ̀ mi. Mẹ́rin oyin má lọ lùgbà káàdì o. Ó kó àwọn dókítà kẹgbẹ́ dóyún o. Ọba mi. Kò sí nǹkan tó jọ o. Tó bá padà wá jọ, kí ni kí n ṣe? Ọlọ́run kò lè ṣẹlẹ̀. Tó bá padà jọ, kí ni kí n ṣe? Ẹ má bá mi sọ̀rọ̀ mọ́, kò lè ṣẹlẹ̀ Ọlọ́run. Ẹ sọ ni o. Ọba mi kò lè ṣẹlẹ̀. Ẹ mọ̀ wípé ológbò tó ń ṣàlùwàlá ó dìkan tó ń wá. Ẹ rò pé ìfẹ́ ni. Ẹ rí nǹkan tẹ́ gbé dání ni. Nǹkan tó tẹ̀lé wá nìyẹn, kì í ṣe pé wá kí àbúrò ẹ o. Ìdí yẹn ló wá wò. Ẹ̀yin lẹ padà sọ, tẹ bá máa padà wá sí bí ẹ ló ọba. Ẹ bá bínú. Mi mọ̀ pé bó ṣe máa rí nìyẹn. Máa gbawó ìfọ́n ni o. Ọba kò lè rí bẹ́ẹ̀, kò lè rí bẹ́ẹ̀. Ẹni yẹn kí n má parọ́ tàn yín. Bẹ́ẹ̀ ni sà. Ẹni yẹn ló fi tì yín. Tó bá lè dúró ni o. Because ebi ò pa. Ó lè má dòwe púpọ̀ bọ̀ tẹ́bi ò pa. Ok, mo ti gbọ́ ọba mi, màá máa ronú sí i. Bọ̀sẹ̀ mi ò, ọkàn mi ò sí ń bẹ̀. Bible reader sórí dialogue. Kò rí dialogue tó ń lò ń bẹ̀. O get kí yẹn. A ronú sí i. Tó o get kọ́kọ́rọ́ yẹn. Mo ń di ọba. Wà á sórí rẹ̀. Ó máa ronú. Ó ti ń ṣe tẹ́lẹ̀ o. Ọba mi Ọlọ́run kò sí nǹkan tó jọ. Àyẹ̀nú olúwa pọ̀ sẹ́ ń dì í. Ọba. Ṣé wàá tútù bẹ̀rẹ̀ pẹ̀lú dámọ̀lá o? Bible reader. Bible reader. Ẹ wò ẹ má dọ̀bà mi lóhùn irọ́. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé dádì yẹn wọ́n wá sí area àbí tàbúrò mi wà lọ fi yáwó wà níbẹ̀. Wọn ò dẹ̀ lè wá kí n má sọ fọba, orí láì fọba mo ti pàdé wọn. Òun ló jẹ́ kí n ṣàlàyé fún wọn.
dà ẹ jọ̀ọ́ ẹ wo kíní tó wà lójú mi mi mọ bó ṣe wọ ojú mi mi mọ nǹkan tí mo tẹ̀ kì í jẹ́ ṣèmi ló máa tẹ̀ ọmọ mi ló máa tẹ̀ mi ò mọ nǹkan tó. nítorí èmi náà rò bí ẹ̀yin lẹ lo filter kan rárá ẹ lọ o kí ló lè jẹ́ wo bí filter yín yẹn. kí gbogbo ẹ̀mí ò rí lọ mi mọ wáì. Ah.
Wọ́n mi ìròyìn ẹ̀jẹ̀ máa mú bọ̀. Mo fẹ́ sáré fọrùn mi. Okay ma. Okay ma, okay ma. ẹ lọ ṣọ́ọ̀bù lẹ́ni ni. Mi ò lọ wàhálà tí mo ṣe yẹn pọ̀ so mo fẹ́ sinmi. Okay.
owó èlójú kí ló ṣe. gbé draft jáde kí fún ẹ lọ́pọ̀tunity kan sí bóyá o lè get ẹ o sì ní this is 5:13 kí fún ẹ lọ́pọ̀tunity ẹ̀yọ̀ kan sí ó mi kó gbówó ìlọlé níbo ló dà kí ni fún kí ni ẹ. ìṣèbí mo sọ fún ẹ lánàá wípé kó máa ra èso sílé o ti gbàgbé ọ̀rọ̀ bóun mi mo lè kú dànù kò kàn án nà wọ́n kọ́ o mọ nǹkan tó tó àti nǹkan tó yẹ àlejò ní àbí o mọ̀ pé má jẹ èso wo sọ fún wọn wípé ọba èso ọba o Michael yẹn kẹyìn sọ̀rọ̀ àìdàjẹ́ kalẹ̀ ìgbà tó bá yẹ pé màtí wọn nìkan ló wà níbi ìṣòwò a máa gbé èso sí fíríjì ìyá Abigail lù wá sí ìsìn ò ṣe anything mọ́ mo ti bá lè kú bí n kú ebi kà á lù ẹ pa gbègbèdè èbí o sọ pé tí pé mi fún ẹ lóúnjẹ wọn náà fẹ́ dájú mi continue lọ́ra kan tó fẹ́ rà wá máa kọ tó dà bóyá tó bá ń kọ bóyá á lè gẹ̀ẹ́tì ẹ̀ bóyá mo fẹ́ kẹjọ lọ pín owó yẹn ni tó wà bọ́wọ̀ nìkan ló dúró ti látàárọ̀ ẹ sì wá ń bí ni èmi mà ti gbàgbé síbí èmi ti ta draft lọ. àwọn àbí ọba. gbogbo nǹkan tí mo sọ tó látàárọ̀ wọ́n máa ń gbọ́ àbí mo ẹsẹ̀ wọn mute ni. no ẹ mute tẹ́lẹ̀ ẹ̀ṣẹ̀ ẹ mute ni bẹ́ẹ̀ ni sà ẹ̀ṣẹ̀ ẹ mute ni. ó yá ẹ máa kọ draft. ojú kámẹ́rà ni kò máa wò so clear. Táyọ̀ lọ Mr. Man síbi la fẹ́ sùn sí ni. Létò bàbá. Laba fuck up ni mo ta. Laba fuck up.
Bá fọ́pọ̀. Done. Olúpẹ́pẹ́ àjà. Ṣé àwọn ọ̀tá wà níbẹ̀? Àwọn ọ̀tá síbẹ̀. Ṣé ẹ̀yin ọ̀tá wà níbí? Ṣé wọ́n fa mi? Léèdì lọ. Túò! Kò fẹ́ mi ní. Ilé tó fi rànjú mọ́ mi. Ó lè sọ̀rọ̀, ẹ tí ẹ di. Ó lè sọ̀rọ̀. Jẹ́ kí n nà pa lélẹ̀.
Ah, come on, pay. Ya va menos. Omi mẹ́ta pa. Draw money. Pẹ̀lẹ́. Draw. Draw. 2-1. Mẹ́rin oyin sọ́ọ̀sì wà ń bẹ̀. Gbogbo wọn ti lọ. Ṣé ń kọ́ ayò? Ṣé gbogbo ilẹ̀ ń kọ́ ayò? Aláyò ìkà. Ẹ kì í já gbogbo àwọn tó wà níbí dànù. Panata. Bó ṣe ń nà mí nìyẹn. Wọ́n á máa yọ ọ̀pọ̀ ó nà mí. Lẹ́yìn tí mo fẹ́ sọ tó wọ̀n. Ẹ má pariwo sí mi létí o. Ìràn yín níṣẹ́ o. Àwọn kò yọra ara yín kò kàn mí. Orí. Mo rò pé yẹn ló fẹ́ ta tẹ́lẹ̀ ni. Again. Mo rò pé àyẹn ti bàjẹ́ ni. Èmi fúnra mi ló ṣe àmì bẹ́ẹ̀. Èmi apá yẹn sì wà bẹ́ẹ̀.
Oh no. Ẹ̀mẹ́ ló wà mẹ́. 58. Wọ́n kẹ́kọ̀ọ́.
gbé fóònù mi fún mi. Ojo.